àfẹ́ẹ̀tì o torí àwọn èèyàn wọ búra mọ́ wọn kọ́ mú mọ́ ọ́n dọ̀yàn lẹ̀ ni o ọ́n dọ̀yàn lẹ̀ ni wọn kọ́ mọ́ àfẹ́ẹ̀tì o kọ́ ṣàánú wa o. change ọjà àbí ilé change ẹ ó ti mọ́ mi lára kò ṣe change ọjà mi wo ni fẹ́ change. ó ti tó 10 years o. ọdún mẹ́wàá. bẹ́ẹ̀ni. so báwa ni wọlé èdè tó dé pé wò ó. láti ìgbà tí Tinubu ti wọlé yìí ó lọ fà díẹ̀ o. kí wọ́n búra. ó wọ̀ àìrówó rà ni. ó ṣàìrówó rà ó wù wọ́n ni. Alore TV Alore TV nílé nílò kórè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n. kò hàn fẹ́ wọ̀ ni. wọ́n fẹ́ wọ̀ ni. ká sọ pé àṣà tó gbòde sí. àṣà ni àfarawé ni torí kọkùnrin náà lè láìkí wọn náà ni nǹkan táwọn ọkùnrin ṣe ń kó wọn jẹ náà ni. yóò ní kò tó lè fi ọ̀nà owó ló lè gbà fi affect. ó ń kọ́ sí kánsà fún rẹ̀ ni torí pé kí ni tí ò bá páàkì ara rẹ̀ ọjọ́ ọ̀la rẹ̀ ló fi ń ṣeré. Mrs. Badru mo ń ta àwọn pints undies gbogbo ẹ̀ bra pints lóríṣiríṣi. ó tí à ń rí káàkiri àdúgbò ń sìn bàbá lẹ́kọ̀ọ́ ń bí ọlọ́pàá ti ń dáhùn state ní àwọn obìnrin ẹ̀ wọṣọ kíní gangan báyìí láàmú rí lọ́dọ̀ rẹ̀ wọ́n ní pé wọ́n lè tẹ̀ ń ta kíní wọ́n ní ẹ̀yẹ gbówó lé. àwọn ògbówó lé okiri kalẹ̀ mi ń tà ní ìta tuntun tó bá yẹ pé tuntun sì ni àní wọn máa gbówó lé okiri wàá yìí ní 1K wàá rí ní 1.5 kò sí bóyá lè jẹ orí 1,000 wà àfiwọ́ tó bá fẹ́ dọ̀yàn lẹ̀ ló kù. èyí tó wá gé ní àwọn tuntun ẹbí èlò ló ń tà. àwọn oní tuntun yẹn oní 12,000 wà ó depend oní 3,000 gan wà tó o bá fẹ́ kọjá ìyá rẹ̀ jù wọn ò fẹ́ wọ bra ni wọn kọ́ wọ pátá ni. ó wọ ó ṣàìrówó rà ó wù wọ́n ni wọ́n kò hàn fẹ́ wọ̀ ni. wọ́n fẹ́ wọ̀ ni. ká sọ pé àṣà tó gbòde sí. àṣà ni àfarawé ni torí kọkùnrin náà lè láìkí wọn náà ni nǹkan táwọn ọkùnrin ṣe ń kó wọn jẹ náà ni. yóò ní kò tó lè fi ọ̀nà owó ló lè gbà fi affect. ó ń kọ́ sí kánsà fún rẹ̀ ni torí pé kí ni tí ò bá páàkì ara rẹ̀ ọjọ́ ọ̀la rẹ̀ ló fi ń ṣeré. kí a lè ṣe bra lára. iṣẹ́ bra ó da gan torí pé kí ni you have to package yourself tó bá package rẹ̀ tọkùnrin gan bá rẹ̀ tó bá admire ó máa rí ó máa admire pé ọmọbìnrin yìí ó tiẹ̀ ó múra dáadáa ó ṣe kíní kò dìgbà téèyàn bá tó ṣíra lẹ̀ kó tó di pé èèyàn wà òkè pé ọkùnrin máa attract èyí. ọ̀pọ̀ àtàwọn ìyàwó ọmọ yìí ẹ̀ kó affect business ìjà. ó affect o torí àwọn èèyàn wọ búra mọ́ wọn kọ́ mú mọ́ ọ́n dọ̀yàn lẹ̀ ni o ọ́n dọ̀yàn lẹ̀ ni wọn kọ́ mọ́ affect o kọ́ ṣàánú wa o. change ọjà àbí ilé change ẹ ó ti mọ́ mi lára kò ṣe change ọjà mi wo ni fẹ́ change. ó ti tó 10 years o. ọdún mẹ́wàá. bẹ́ẹ̀ni. so báwa ni wọlé èdè tó dé pé wò ó. láti ìgbà tí Tinubu ti wọlé yìí ó lọ fà díẹ̀ o ó lọ fà o. Alore TV Alore TV nílé nílò kórè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n.